Hello, Fayose. Hello, Fayose. Hello, ọmọ Mákindé. Hello, Fayose o. Fayose, Fayose. Boy be, wọ́n ní èyí ọni ọdún boy be. Àbá ọni ọdún boy be. Ọni ọdún gangan boy be. Fayose àbúrò ẹ̀ ló sọ̀rọ̀ bọ́sẹ̀. Ìyàwó ẹ̀ Ọlọ́run gígùn LSU sọnù. Ìyàwó òṣì, ìyàwó olórí burúkú. Ìyàwó tó ń pa ìyàwó lẹ́kún. Mi ò bú ìyàwó ẹ̀ rí, mi dẹ̀ bá ìyàwó ẹ̀ jà rí. Nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí. Even though tá jọ gbé ní London, nǹkan kan ò pè mí àti ìyàwó ẹ̀ pọ̀ rí. Ọmọ ẹ̀ drug dealer, ọmọ ẹ̀ àbí kẹ́yìn ẹ̀ drug dealer. Ó wá lórí láyọ̀ ó pe ìyá tèmi. Ó nọ́mbà wá náà ìyá mi. Wọ́n bọ̀ wá náà ìyá mi nínú ilé ẹ̀ Ayọ̀. Ìyàwó ẹ̀ jókòó síbẹ̀, ìyàwó ẹ̀ Ọlọ́run gígùn LSU olórí ibú. Ìyàwó tí ò lóye ẹ̀rìngì ẹ̀yìn obìnrin LSU òṣì. Tó jẹ́ pé ejò ni yín, ọká ni yín. Fayose. Ìyàwó ẹ̀ olòṣì olórí burúkú. Ṣé o mọ̀ pé mo ti pè ẹ́ ò gbé kọ́ọ̀lù mi? Ó gbé kọ́ọ̀lù mi, mo sọ fún ẹ àwọn ọmọ ẹ. Pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n jókòó síbẹ̀, wọ́n náà fẹ́ wá lé ìyá mi. Ìyá ẹ̀ wọ́n náà fẹ́ wá lé bọ́ọ̀tà nù lé. Wọ́n retí wọn o. Wọ́n náà ti pé Ọọ̀ni Ifẹ̀. Ẹ jọ̀ọ́ Ọọ̀ni. Ẹ má bẹ Ayọ̀ àtàwọn ọmọ ẹ̀ kó má lọ lé ìyá ẹ̀ kú ònú lé o. Ọọ̀ni Ifẹ̀, ẹ mọ fámílì dáadáa. Ẹ mọ fámílì Fayose dáadáa. Ẹ mọ fámílì Olúwa yóò ṣe Fayose yẹ mọ́ dáadáa. Ẹ má bẹ Ayodele Fayose pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kó má lọ lé ìyá ẹ̀ kú ònú lé o. Ẹ má lọ bẹ̀ ẹ́ o. Ìyàwó ẹ̀ Ọlọ́run gígùn. Ìyá mi ló mú ìyàwó ẹ̀ wá bá ní London lọ́dún náà lọ́hùn. Ìyàwó Ọlọ́run gígùn tó pẹ́rẹ́ LSU. Ẹ̀yin SU òfò, ẹ̀yin LSU onísọnù. Ẹ̀yin LSU rádaràda tẹ́ máa gbé Bible. Ẹ máa gbé Bible òṣìkà káàkiri. Ẹ̀yin nìkan lẹ mọ Ọlọ́run, ẹ̀yin lẹ mọ Ọlọ́run, ẹ̀yin olórí burúkú dédé. Àwa tá mọ Ọlọ́run gan abẹ́tà yín. Ká ní wípé ìyàwó ẹ̀ aláyé bí bàjẹ́. Ká ló wọ́ sínú ilé tó jẹ́ wípé ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school. Ká ní ọkọ ẹ̀ ló máa rán àwọn àbúrò ẹ̀ lọ sí school, ló máa fà wọ́n fọ́kọ. Kò máa ní jẹ́ kán ṣe é kẹ̀. Níyàwó lórí burúkú yìí. Ìyàwó olòṣì tó mú wá láti Ìbàdàn. Ó wá pé ó jókòó sí bí ọmọ ẹ̀ drug dealer last born ẹ̀ Bólúṣúkú. Ó ń pè ya tèmi wípé ó ń bọ̀ wá nà mọ́nú ilé. Ṣé ọmọ ẹ̀kọ́kùnrin gidigbo mẹ́rin ló kó dání? Bó ṣe máa nà wọn náà mọ́nú ilé nìyẹn. Ayọ̀ mo pè ẹ́. Ó pè mí sí pátì ẹ̀. Mo ní mi ò wá tó kò disrespect ìyá mi. Ó lè disrespect ìyá tó jọ bí wa kó ní kí máa dẹsẹ̀ lẹ́sẹ̀ kí máa bọ̀ ní pátì. Àwí tó ní mo disrespect ẹ̀. Jọ kí ni mo fi disrespect ẹ̀ nínú yẹn? Tí wà tá Isaac bá jà àbúrò ẹ̀ Isaac, mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ títí bí ọmọ ọ̀yá sí ìjà. Second born ní ẹ last born ní mi. Mo ti bẹ́ẹ̀ títí bí ọmọ ọ̀yá sí ìjà. Mo ní ẹ̀gbọ́n mi, ìwọ ló lè parí ìjà tó ń ṣẹlẹ̀ nínú ẹbí. Mo ní ìwọ ló lè parí ìgbà tí wà tá Isaac tẹjọ́ ń wọlé, tẹjọ́ ń wòde, tẹjọ́ ń wọlé, ta ló mọ̀ sí? Nígbà tẹjọ́ lọ Wahala, tẹjọ́ ń travel, tẹjọ́ ń ṣe gbogbo ẹ̀, jọ ta ló bá yín dá sí? Kò sẹ́ni tó pè sí. Nígbà tó bá sọ Isaac kó máa bú gọ́vnà ìlú kan, kó máa bẹ́ẹ̀ bú lágbájá, jọ ta ló pè sí nígbà yẹn, kò sẹ́ni tó pè sí. Ìwọ tó bá ti rán ènìyàn kó máa bẹ́ẹ̀ bú ènìyàn, lọ́jọ́ kan náà ejò yẹn máa kọjú sí, ó máa ṣán ẹ̀. Ó mọ ni. Ayodele. Mo ti bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ìyá wa. Mo ní jọ̀ọ́
ìyá yìí àgbàlagbà ní kí ló ṣe fún ẹ oní ẹ kì í bá Isaac sọ̀rọ̀ jọjọ fẹ́ kó lọ Isaac ní Isaac is almost 60 jọjọ fẹ́ kó mẹ́gbà tí Isaac kó máa ná Isaac almost 60-year-old ni mo bẹ́ẹ̀ nu ló fi ń sọ̀rọ̀ ẹnu ló fi ń sọ̀rọ̀ ẹnu ló fi máa bá sọ̀rọ̀ ìyàwó ẹ olórí burúkú olòṣì ìyá nígbà tó jẹ́ pé ìyá mi ló mú wá bẹ́ẹ̀ ní London yìí lọ́dún náà lọ́hùn ó ti gbàgbé ní jẹ́ kí n jẹ́ ṣí ẹ níyè nígbà tí ìyá mi Túndé Adésọ̀yà máa wò mí jọ sún síwájú ó jẹ́ lè testify sínú pé ìyá ní ìpàpọ̀ lórí burúkú ni àfi tó bá fẹ́ sọ̀rọ̀ Túndé Adésọ̀yà àfi tó bá fẹ́ sọ̀rọ̀ lókù nígbà tí ìyá mi mú Fèyí Ṣara ọlọ́run gígùn su sọnù tó mú wá bẹ́ẹ̀ ní London gbà tó ní kó bẹ́ẹ̀ mú ìyàwó wá ó ti gbàgbé pé ó ti yá mi mọ́ta nínú òtútù olóbìnrin tó ní kó bẹ́ẹ̀ mú wá kọ́lé ilé oníyàwó tó fẹ́ fọ́ ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ṣé ọmọ pé mi bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ yín láti jọ ẹ̀ mo dákẹ́ mo jọ ń wo gbogbo fámìlì yín mò ń wù ẹ́ mi ì sọ kankan mo dákẹ́ mò ń rí ẹ̀rẹ̀ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀gẹ̀ mò ń ṣe é dáadáa ẹ̀gbọ́n mi pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi jọ wọ́n wá bí ẹ lé wọ́n bí orí ẹ mọ́ ìdí ẹ ọmọ ẹ ṣúkú ọmọ ẹ jọjú ọmọ ẹ nìgbà wọ́n wá ń pè ìyá tèmi wípé bọ̀ wá lè bọ́ta nulẹ̀ tí wọ́n bá lè bọ́ta nílé àsàrà ló máa sọ́pàá gbogbo yín tí ò bá lọ lè bọ́ta nínú ilé ó ti gbàgbé pé wọ́n ló sọ fún màmí pé kó lọ ta àwọn ilé tó ní wípé kí ló fẹ́ máa fi lé ṣe inú fúláàtì yẹn ìgbà tí ẹ̀gbọ́n mi tó ṣaláìsí ìwọ ló ní kó máa bọ̀ láti Ìbàdàn ló dẹ̀ fi mọ́nú fúláàtì tó fi sí ló fi mọ́nú fúláàtì yẹn bógiri ṣe ń wọ́ lomi ń sun síbẹ̀ ló jókòó síbẹ̀ wàá máa sọ̀rọ̀ wàá máa dún ká wàá máa dún kó mo dẹ̀ ń bẹ́ẹ̀ lójoojúmọ́ mo ní ẹ̀gbọ́n mi ìwọ ló lè parí ìjà yìí mo ní màmí ò lè ná Isaac ṣé ìyàwó lè ná Isaac ẹjọ́ gbogbo yín tẹ̀ ń wò mí which one of you as an older person now can your parents pick you and beat you? Of course it's not possible. Your parents cannot, if you do something wrong, your parents can only talk. They can only talk. But if you are the elder, you want us to treat you like the head of the house. Ṣùgbọ́n o ní wà head of the house. Ìwà rírùn ló ní ayọ̀. Ìwà àti ìyàwó ẹ olórí burúkú. Ká ní wípé ìyàwó ẹ wèrè yìí, ìyàwó ẹ lẹ́sù sọnù ọlọ́run gígùn yìí. Ká tiẹ̀ ló wá lo cream ṣe bí kò bá bẹ́tà. Ká ní ìyàwó ẹ lo cream tó kó yẹ ìwà anú ẹ̀ ó ju ìwà àwọn tó ń lo yẹ́rìgì. Ṣẹ́rẹ́ yìí tẹ̀ ń bóra, tẹ̀ ń lo yẹ́rìgì, tẹ̀ ń dó fòtòfòtò, tẹ̀ ń ṣe kíní káàkiri, tẹ̀ ń ṣoògùn. Ìwà yín bẹ́tà ìyàwó Fayose o ìwà yín bẹ́tẹ̀ bàjẹ́bàjẹ́ ṣé kí bó ṣe dákẹ́ yẹn èṣù ilé wa lẹ́ ń wò yẹn èṣù ilé wa òun lẹ́ ń wò yẹn ìyàwó Ayọ̀ Fayose èṣù ilé wa ni ṣé o mọ̀ pé mi bá yín lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ látijọ́ yìí mi ò bá yín lọ́wọ́ sí ilé yín ní Westfield máa gbé bánà débẹ̀ gbogbo bí tẹ́ nílé sí London ni màá lọ bá yín gbé bánà lọ síbẹ̀ pé ẹ gbà mí o tí nǹkan bá ṣe ìyá mi máa dún ẹ láti wájú máa dún ẹ látẹ̀yìn ṣé ọmọ ẹgbẹ́ mi ọṣọ ọmọ Nàìjíríà rere wọ́n dẹ̀ mèmí ní London pé má gbádùn lórúkọ mi máa dín fún ẹ jẹ nígboro London. I am okay, it's been a while, I miss you here too.